إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. أكيد مسلمين níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. So ẹ̀kọ́ tí a fẹ́ máa kọ́ra wa ó máa bẹ̀rẹ̀ láti ibi ìmọ̀ tí wọ́n ń pè ní as-sarf. Ma huwa as-sarf lughatan wa istilahan. Kí ni wọ́n ń pè ní sarf ní èdè? Nínú èdè Lárúbáwá kí ni ìtumọ̀ rẹ̀? Wa istilahan. Kí sì ni àwọn oní-sarf tí wọ́n gbé ìmọ̀ yìí kalẹ̀ kí ni wọ́n máa ń lò ó fún? Táwọn bá ti sọ ọ̀rọ̀ yẹn kí ló túmọ̀ sí lọ́dọ̀ wọn? As-sarf lughatan. Sarf nínú èdè at-taghyir aw al-bayan. So ó máa ń túmọ̀ sí pé kí nǹkan máa paradà láti àyè kan sí àyè mìíràn, àbí bí àwọn nǹkan ṣe máa ń move láti ibì kan sí ibì kan. So ní ìbámu sí bí Allah subhanahu wa ta'ala bó ṣe lo ìtumọ̀ yìí nínú al-Qur'an. Tá bá lọ wo Suratul Baqarah aya 164, Allah ń lo at-taghyir ńbẹ̀ fún ìtumọ̀ kí nǹkan change láti ibì kan sí ibì kan. Tá bá lọ wo aya yìí ńsìn, tí Allah subhanahu wa ta'ala ń sọ níbí pé kí ni o, wa batha fiha min kulli dabbatin wa tasrifi riyah was-sahab al-musakhkhar bayna as-sama'i wal-ard. So níbi aya yìí a rí pé Allah subhanahu wa ta'ala ó lo tasrif fún pé kí ni o, bí afẹ́fẹ́ ṣe ń change láti bí àyè kan tí a nífẹ̀ẹ́ rẹ̀ tí ó tún wá di ìjì, òun ni Allah subhanahu wa ta'ala lò fún bíbá. So bákan náà al-bayan wọ́n máa ń lò fún àlàyé náà nínú èdè Lárúbáwá. So ìyẹn Allah subhanahu wa ta'ala fi ń lò ní àyè kan nínú Suratu Ali Imran. So aya 65. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Unzur kayfa nusarrifu al-ayat la'allahum yafqahun. Pé ẹ̀sìn wòye sí bí Allah ṣe ń ṣàlàyé àwọn àmì ẹ̀, tó ń ṣàlàyé àwọn àyà rẹ̀ fún wa la'allahum yafqahun. Ó sì ń ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn àtàlùjànnú ni o, kán lè bá gbọ́yé náà ni. So níbí báyìí a rí pé Allah subhanahu wa ta'ala ó lò fún àlàyé. Náà as-sarfu istilahan. Kí wá ni wọ́n ń pè ní sarfu lọ́dọ̀ àwọn oní ìmọ̀ tán gbé ìmọ̀ yìí kalẹ̀ tán fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ èdè Lárúbáwá? Òun náà ni taghyirul kalima min halin ila halin akhar. Yíyí tí àwọn ọ̀rọ̀ máa yí láti bí ààyè kan sí ààyè mìíràn. Àwọn kalima, àwọn gbólóhùn èdè Lárúbáwá yóò máa yí láti bí ààyè kan sí ààyè mìíràn. Ní báyìí a lọ sí ojú pátákó, ojú board láti lọ kọ àwọn nǹkan tí a bá fẹ́ kọ láti fi ṣe àlàyé gẹ́gẹ́ bá ṣe sọ síwájú. A fẹ́ kó yé wa insha Allah. Lápèjúwe, gẹ́gẹ́ bí a bá fẹ́ mú lápèjúwe báyìí. Rajulun nínú èdè Lárúbáwá. So láti ààyè yìí yóò tún wá paradà yóò di
rajulani so àti rí báyìí sìn so lẹ́yìn náà ó tún lè di rijalun so nǹkan tá a fẹ́ fàyọ níbí báyìí ni pé bó ṣe ń paradà láti bí báyìí tó lọ sí bí báyìí àwọn nǹkan yẹn gangan ò ní a fẹ́ máa kọ́ so bákan náà ká tún mú wá lápèjúwe bí à ń sìn yaktubu so ó paradà láti yaktubu báyìí yóò di yaktubani so láti ibẹ̀ ó tún lè paradà kó di yaktubun so àwọn ìyírapadà tí ó máa dé bá àwọn gbólóhùn kọ̀ọ̀kan ní èdè Lárúbáwá àwọn nǹkan yẹn la fẹ́ máa kọ́ ní agbọnrin ní ibí báyìí so ìyẹn gangan náà ni àwọn elédè àwọn tó gbé ìmọ̀ yìí kalẹ̀ ń pè ní as-sarf. Now lẹ́yìn eléyìí á wá bọ́ sí ad-dama'ir. Kí ni wọ́n ń pè ní ad-dama'ir nínú èdè Lárúbáwá? Ad-dama'ir òun náà ni àwọn arọ́pò ọ̀rọ̀ orúkọ. Ad-dama'ir hiya al-kalimatu al-mawdu'a gbólóhùn kan ni tí àwọn Lárúbáwá máa ń lò ó litanuba anil ghaib tí ó máa rólé fún àwọn tí à ń sọ̀rọ̀ nípa wọn tí wọ́n ṣiṣẹ́ lápèjúwe a fẹ́ sọ̀rọ̀ nípa Zaid àwa ń bá Muhammadu sọ̀rọ̀ nípa Zaidu so yóò máa ju àwọn arọ́pò orúkọ tá a máa lò fún wọn wal mukhatab àwa tí ẹni tí a dojúkọ tí à ń bá sọ̀rọ̀ tó jẹ́ pé òun ló ṣe iṣẹ́ yẹn lẹ́yìn náà wal mutakallim àti àwa tá a ní ọ̀rọ̀ gangan tá à ń sọ fúnra wa. Lẹ́yìn náà ad-dama'ir yìí wa hiya ala qismayn ó pín sí ìpín méjì. Al-qismu al-awwalu huwa al-musamma bi-dama'ir ar-raf' so ìpín alákọ̀ọ́kọ́ òun ni wọ́n ń pè ní dama'ir ar-raf' ẹ jẹ́ ká há orúkọ yẹn bẹ́yẹn insha Allah tá a bá déwájú a máa mọ bí wọ́n ṣe ń lo àwọn nǹkan yẹn àti nǹkan tó fà á ṣùgbọ́n ẹ má gbàgbé pé n tá ń pè ní ad-dama'ir ni àwọn gbólóhùn tá a máa lò tá a fi máa rọ́pò ká dárúkọ ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ àbí ẹni tí a dojú ọ̀rọ̀ kọ àbí ẹni tó ní ọ̀rọ̀. Al-qismu ath-thani ìpín ẹlẹ́ẹ̀kejì huwa al-musamma bi-dama'ir an-nasb òun ni wọ́n ń pè ní dama'ir an-nasb so eléyìí náà a fẹ́ ká há bẹ́ẹ̀ insha Allah ìdí tó fi jẹ́ bẹ́yẹn a máa mọ̀ tí ẹ̀kọ́ bá tẹ̀ sí iwájú. Wa amma ad-dama'ir ar-raf' fa hiya ma ta'ti ẹ ráwọn dama'ir tí a wá ṣàlàyé fún wájú yẹn tí ó máa jẹ́ arọ́pò orúkọ bá ṣe máa àti bá ṣe máa lò àwọn ló ń bọ̀ wáyìí. Huwa nínú èdè Lárúbáwá a máa ń lò ó fún ọkùnrin kan tí kò sí níbí báyìí. Bóyá lápèjúwe nísìn ẹnìkan béèrè lọ́wọ́ wa pé Muhammadu ńkọ́? A wá ní ó wà nílé. Ó tí a sọ yẹn nínú èdè Yorùbá so Lárúbáwá máa sọ pé huwa fil bayt so huwa yẹn ló lọ rọ́pò ká dárúkọ Zaidu ní ẹ̀ẹ̀kejì. So bákan náà nínú èdè Lárúbáwá tí a bá rí èèyàn méjì tí a fẹ́ sọ̀rọ̀ nípa wọn so Lárúbáwá máa sọ wípé ọkùnrin méjì huma òun ni wọ́n máa ń lò fún wọn. Huma wọ́n ń lò fún àwọn ọkùnrin méjì tí wọ́n sì níbí báyìí tá à ń sọ̀rọ̀ nípa wọn. So bákan náà tí a bá rí àwọn ọkùnrin tí wọ́n ju méjì tí wọ́n bẹ̀rẹ̀ látòrí mẹ́ta tí wọ́n pọ̀ tá à tiẹ̀ mọ bí wọ́n ṣe pọ̀ tó a sọ pé hum nínú èdè Lárúbáwá hum àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n sì níbí báyìí wọ́n lò fún àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì níbí báyìí. Ṣùgbọ́n àkíyèsí tí a bá rí àwọn ọkùnrin tí ó jẹ́ ẹyọkan àbí wọ́n jẹ́ méjì a wá rí àwọn obìnrin tí ó pọ̀ nínú èdè Lárúbáwá hum náà la lò fún wọn. Ìyẹn la fi rí pé tí Allah subhanahu wa ta'ala tó bá ti lo àwọn dọ̀míìrù yìí fún wa nínú Qur'an gẹ́gẹ́ bí a ṣe máa pàdé nínú Qur'an tó jẹ́ pé humul muflihun àwọn mùmínì o àwọn ni wọ́n ti jèrè hum tí wọ́n sọ yẹn ó tọ́ka lórí pé ọkùnrin àti obìnrin ti kó sínú ẹ̀ àfìgbà tá a bá tó rí ẹ̀rí tó yọ obìnrin kúrò nínú ẹ̀ nínú èdè Lárúbáwá. Bákan náà tóbìnrin bá pọ̀ tọkùnrin kan bá ti lè là wọ́n láàrin kò bá jẹ́ ọmọdé nínú èdè Lárúbáwá hum òun náà máa fi rọ́pò wọn. So
lẹ́yìn ìwé eléyìí a tún lọ síbi àwọn dọ̀míìrù tí wọ́n máa ń lò fún obìnrin kan. So híyà wọ́n máa ń lò fún obìnrin kan tí kò sí níbí báyìí. Bóyá lápèjúwe sí ẹnìkan béèrè nípa Aisha. Aisha ńkọ́? Híyà fil matbakh, ó ń bẹ ní kitchen. So híyà tá a sọ yẹn ló lọ rọ́pò ká tún dárúkọ Aisha lẹ́ẹ̀kejì. So bákan náà obìnrin méjì tí a sọ̀rọ̀ nípa wọn, Lárúbáwá máa sọ pé hùmá, àwọn obìnrin méjì tí wọ́n sì níbí báyìí. So bóyá Aisha àti Zainab. So Aisha àti Zainab ńkọ́? Hùmá kharajata, àwọn méjèèjì ó ti jáde. So hùmá yẹn gangan òun náà là ń kọ́ ní ibi báyìí. A kàn mú àwọn ọ̀rọ̀ yẹn wá kó fi lè yé wa ni. So bákan náà tí àwọn obìnrin náà bá ti ju méjì lọ, tí wọ́n ti bẹ̀rẹ̀ látòrí mẹ́ta tá à tiẹ̀ fi mọ iye wọn mọ́, Lárúbáwá ní nǹkan tá fi máa ń ṣe àrọ́pò orúkọ fún wọn. Ó máa ń ṣẹlẹ̀ sáwa náà bóyá a ní ọmọ, ṣùgbọ́n nígbà tí a bímọ yìí bóyá kò sọ́kùnrin láàrin wọn àbí a tiẹ̀ béèrè nípa àwọn obìnrin, ṣùgbọ́n àwọn obìnrin tí wọ́n béèrè yẹn ti pé mẹ́ta sókè, a sọ pé hunna. A fi rọ́pò ká máa dárúkọ wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ rí pé nínú èdè Yorùbá a máa sọ pé àwọn àbí wọ́n ti lọ. So wọ́n tá a sọ yẹn, so èdè Lárúbáwá máa sọ pé hunna. Ṣùgbọ́n a wá ṣe àkíyèsí kan gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú. Hunna yìí a máa rí dájú wípé kò sí ọkùnrin ní àárín wọn. Tí ọkùnrin bá ti lè wà láàrin wọn, hun yìí là á lò. Hun yìí là á lò níbẹ̀ nítorí pé ọkùnrin ti wà ní àárín wọn. Gbogbo tá a wá ṣàlàyé yìí kò sí ìyàtọ̀ láàrin ọmọdé àti àgbàlagbà. So inshallah. So tó bá tún di ẹ̀kọ́ tí ó tún kàn lẹ́yìn eléyìí, a máa bá àwọn dọ̀máìrù tí ó kù lọ. Ó sì kù méje báyìí tá a tún máa kọ́ inshallah. أقول قولي هذا أستغفر الله ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.